àwa ló mọ̀ bàbá wa Lagege. 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 Ẹni tí ó bá mọ̀ wá jáde wá ó wá. Ẹni tí ó bá mọ̀ wá jáde wá ó wá. Ṣé wá dá àwọn bàbá Lagege? Ṣé wá dá àwọn bàbá Lagege? Àwa ló mọ̀ bàbá wa Lagege. Àwa ló mọ̀ bàbá wa Lagege. Ta ni ọmọ bàbá Lagege? Àwọn wo gan ni wọ́n lẹ́tọ̀ọ́ sí ká pè wọ́n ní ọmọ bàbá Lagege? Inshallah. Ẹni tí ó máa jẹ́ ọkọ yìí excuse me, a wá sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà mélòó mo pè é? Ọ̀nà mẹ́ta. Àkọ́kọ́, ẹni tó lè fọwọ́ sọ̀yà pé ọmọ bàbá Lagege ni mí, òun náà ni gbogbo ohun tí ń jẹ́ abna'u Sheikh Adam, àwọn ọmọ àfi àtọ̀bí, àwọn ọmọ àtọ̀ ń bẹ, àwọn ọmọ ìtọ̀ ń bẹ, àbí ká ní ọmọ ìtọ̀ àtọmọ ìtọ̀. Ọmọ ìtọ̀ òun ni ọmọ tó jásí pé bàbá rẹ̀ bí wọ́n tọmọ níyù rẹ̀ sára àyà rẹ̀ ni. Àwọn ọmọ àfìtọ̀bínú tí ń jásí pé ẹ̀jẹ̀ èèyàn gángan. Tabari àwọn tí Maulana Sheikh Adam tí wọ́n bí, tí wọ́n fi àtọ̀ wọn bí lọ́kùnrin lóbìnrin nínú wọn, gbogbo wọn pátá ọmọ kí ni wọ́n? Ọmọ bàbá Lagege. Bàbá wa àgbà tí wọ́n jẹ́ Khalifatu Sheikh Adam lónìí, bàbá wa Mudirul Markaz, àwọn gẹ́gẹ́ fúnra wọn ọmọ bàbá Lagege, táwọn náà tó wá ń jẹ́ bàbá Lagege tòní. Maulana Sheikh Zawban ọmọ kíni wá? Ọmọ bàbá Lagege. Àwọn máa fi ìtọ̀bí àfàtọ̀bí yẹn. Maulana Sheikh Jamaluddin ọmọ tani wá? Ọmọ bàbá Lagege. Àwọn máa fi àtọ̀bínú. Jalalatul Qadi Sheikh Abdullahi Justice Abdullah ọmọ tani wá? Ọmọ bàbá Lagege. Ọmọ bàbá Lagege. Àfi àtọ̀bí náà lónìí. Maulana Sheikh Muhammadul Bashir ọmọ tani wá? Ọmọ bàbá Lagege. Fadilatul Dr. Juma Adam Abdallah Al-Ilori ọmọ tani wá? Ọmọ bàbá Lagege. Àwọn ọmọ àfi àtọ̀bí tí wọ́n máa jẹ́ ọmọ bàbá Lagege. Maulana Sheikh Sufyan ọmọ tani wá? Ọmọ bàbá Lagege. Maulana Sheikh Yusuf Adam Abdallah Al-Ilori ọmọ tani wá? Ọmọ bàbá Lagege. Àwọn ọkùnrin là ń kà láwọn tá a rántí ẹ o, ká tó wá sọ àwọn obìnrin. Àwọn wọ̀nyí ọmọ bàbá Lagege ni wọ́n, láwọn ọmọ àfi àtọ̀bí.
ǹjẹ́ lẹ́yìn àwọn tí a kà yìí ǹjẹ́ a tún lè pe ẹlòmíì ní ọmọ bàbá Lagege bẹ́ẹ̀ ni àwọn tá a kà sáájú yẹn wọ́n máa jẹ́ ọmọ bàbá Lagege mùtọ́ bàbíyà bẹ́ẹ̀ lómi ó bá tún wá jẹ́ ọmọ bàbá Lagege ni yóò máa jẹ́ àwọn ọmọ àfi ìtọ́bí àwọn ọmọ wọn ni ọmọ àfi ìtọ́bí òun làwọn tí Mọ̀wúláyà Sheikh Ádámù tí wọ́n kọ́ ní kéwú gbogbo ẹni tó jókòó wájú Sheikh Ádámù tí ń jẹ́ ọmọ kéwú ọmọ ta lòun náà ọmọ bàbá Lagege lòun náà ìyẹn ni pé ọmọ kéwú bàbá Lagege kódà àwọn tí Sheikh Ádámù kọ́ ìwọ bá Sheikh Ádámù láyé Sheikh Ádámù ò sì kọ́ àmọ́ àwọn tí wọ́n kọ́ náà làfà rẹ̀ ọmọ tàbí wọ́n náà ọmọ bàbá Lagege ń bẹ ọmọ bàbá Lagege ń bẹ gbogbo tí ń jẹ́ fúró olùmọ́kàsì pátá tó jásí pé àwọn tí Sheikh Ádámù kọ́ àwọn tí Mọ̀wúláyà mùdírù olùmọ́kàsì kọ́ náà ni wọ́n dá á lẹ̀ ọmọ tàbí wọ́n náà ọmọ bàbá Lagege ó di mélòó ó di méjì àwọn kan wọ́n bẹ àwọn òwe ṣe ọmọ àfitọ̀bí wọ́n èé sì ṣe ọmọ àfi ìtọ́bí àmọ́ wọ́n nífẹ̀ẹ́ Mọ̀wúláyà Sheikh Ádámù wọ́n sì nífẹ̀ẹ́ inú ọgbà Sheikh Ádámù ìfẹ́ yẹn wá pọ̀ àwọn náà wá ṣe ìtìzáàbù ara wọn sára Sheikh Ádámù ọmọ kẹlẹ̀ àwọn náà ọmọ bàbá Lagege ọ̀tọ̀ wá ní ẹni tí wọ́n ti gbogbo wa lọ́wọ́ bàbá Lagege àmọ́ wọ́n tún wá sáàpù ẹ̀ máwọn kan lára pé ìwọ máa jẹ́ ọmọ bàbá Lagege táwọn náà wá ń kọ́ ọ̀fíṣíálì pé tó bá kọrúkọ ara rẹ̀ tán yóò wá fi kún pé ọmọ bàbá Lagege lẹ́mi tí wà yìí nìsí àwọn èèyàn lè pọ̀ tí wọ́n máa jẹ́ àlùfáà ńlá bẹ́lẹ̀ ìbájé tó bá so kọ rẹ̀ yóò fi àlùfáà ńlá parí ẹ̀ ọ̀tọ̀ ní kí wọ́n máa jẹ́ bó ti wù ọ́ pé yẹ́s àfáà ńlá àfáà gbogbo wa ní àfáà ńlá lèmi náà ọ̀tọ̀ wá lẹ́ni tí wọ́n ọ̀tọ̀ráìsì ẹ̀ pé látòní lọ máa jẹ́ àlùfáà ńlá. nínú àwọn tí wọ́n gbé sáàpù lé lórí pé eléyìí ọmọ bàbá Lagege ni tèmi mọ̀ o ìwọ náà tún lè mẹ́lòmíì irú Sheikh wa Jackman Atáyéṣe ọmọ ta ni wọ́n ń pè wọ́n ọmọ bàbá Lagege ọmọ bàbá Lagege dàrẹ́tì látọ̀dọ̀ bàbá Lagege kò sẹ́ni tí ò lè jókòó àfáà rẹ̀ kò sì sí tó tako ṣẹ̀rí abẹ́ ara wọn nǹkan alájí àgbà kọ́ ló bí wọn Sheikh Kamalu kọ́ ló bí wọn àwọn náà ti sọ pé àwa ni ọmọ alájí àgbà a sì láwọn nǹkan táwọn náà ń máa sọ pé àwọn ni ọmọ bàbá Lágbàjì àwọn lọmọ bàbá Lámúnigun àmọ́ ibi tí mo fẹ́ ká lọ ni pé ẹni tí ó bá pe ara rẹ̀ lọ́mọ ẹnìkan ìwọ tó fẹ́ jẹ́ ọmọ bàbá Lagege tèmi náà fẹ́ fọwọ́ sọ̀yà pé ọmọ bàbá Lagege ni mí a gbọ́dọ̀ ṣọ́ra torí pé ìzáfùtàkàǹtà bí a báyìí làwọn ṣàkóso kùnìlà sọdá kíta wà láàkì ní màmá wà ládùn kùnìlà sọdá kíta wà láàkì ní màmá wà ládùn. gbogbo ayé máa Sheikh Ádámù ìlànà kẹta bí a báyìí.
dámọ̀ náà lọ. إذا ابتغيت بآباء لهم شرفوا. wọ́n dá mọ̀ káàkiri gbogbo ayé náà níbi jẹ́ ádámọ̀. إذا ابتغيت بآباء لهم شرفوا. ìwọ́n tó o bá fẹ́ jẹ́ ọkọ̀ yìí pé ọmọ bàbá Lagege tá a wá wù ọ́ dáadáa tá a rí pé ntọ́ ń sọ ó ṣe déédéé ti bàbá Lagege, ìrìn tó ń rìn ó ṣe déédéé ti bàbá Lagege, ìwà tó ń wù ó ṣe déédéé bàbá Lagege, ó wá kó ẹ̀yìn bá bàbá Lagege, ó ń ṣàlékún àpọ́nlé wọn. kúlínà صدقت ولكن ما Lagege ní ọlọ́ọ̀tọ́. kúlínà sọ̀dákítà. ọ̀rọ̀ tó ń sọ yìí bíi ti bàbá Lagege náà ni. kúlínà sọ̀dákítà. wá àti tó ń ṣe yìí bíi ti bàbá Lagege tàná náà ni. kúlínà sọ̀dákítà wàlákì ní bàbá wàládùn. kúlínà sọ̀dákítà wàlákì ní bàbá wàládùn. àwọn yóò tún máa wá kí bàbá Lagege lára rẹ̀. bàbá wàládùn. kódà wọ́n tún fi wákàlẹ̀ pé ọmọ ò lè jọ bàbá. bàbá BINU ọmọ. lórí pé ìyẹn náà jọ ti bàbá. àmọ́ tó bá wá ní ọmọ bàbá Lagege ni ọ. bí a bá yìí làwọn ṣàkóso. àbẹ́mi náà fẹ́ pera mi pé ọmọ bàbá Lagege ni mí. ìsàkúta káyìíta bí a bá yìí làwọn ṣàkóso. èmi tí mo wá ń pera mi lọ́mọ bàbá Lagege yìí ń tí ń ṣe kò kó àpọ́nlé bá bàbá Lagege, ó tún tàbùkù wọn ni. ìsàkúta káyìíta bí a bá yìí làwọn ṣàkóso. àwọn yóò máa wá sọ pé lóòótọ́ ó ń pera rẹ̀ lọ́mọ bàbá Lagege, àmọ́ ṣe sí tiẹ̀ yìí kò jọ ti bàbá Lagege. a wà ní kúlínà sọ̀dákítà. kúlínà sọ̀dákítà wàlákì bí sábà wàládùn. kúlínà sọ̀dákítà wàlákì bí sábà wàládùn. gbogbo àwọn tá a fẹ́ ṣàfihàn ara wa pé ọmọ bàbá Lagege ni wá, ẹja ṣẹ́ẹ̀kì ara wa wò, ẹ sì jẹ́ kí á kíyèsára ká má máa ṣe àwọn nǹkan tí wọ́n máa fi sọ̀rọ̀ sí bàbá tá à ń pàtẹ mọ́ra rẹ̀, ká má máa ṣe tí wọ́n fi máa sọ pé irú ọmọ wo lẹ́yìn wá yà yìí, bàbá tó bí yóò yà báyìí, bàbá tó kọ́ yóò yà báyìí, bàbá tó tọ́ yóò yà báyìí. gbogbo ohun tí ń jẹ́ ọmọ bàbá Lagege àfi àtọ̀bí, kò sí àṣàdà nínú wọn, kò sì séyìí tí ò jọ bàbá wọn. àwa tá ń jẹ́ ọmọ bàbá Lagege àfi tọ́bí, tó yẹ kí bàbá Lagege ló kọ́ wa, bàbá Lagege ló kọ́ àwọn àfáà wa, káwa náà kíyèsára. torí pé orúkọ ńlá lorúkọ ẹ, orúkọ tó ti tóbi, ká má ṣe nǹkan tí ó fẹ́ máa kó àwa lọ́mọ. bàbá wa Lagege 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 ẹni tí ó bá mọ̀ wá jáde wá ò bá. bàbá wa Lagege ẹni tí ó bá mọ̀ wá jáde wá ò bá. bàbá wa Lagege. àwọn ọmọ Daaru Dawa nísọlọ, ọmọ ta ni wọ́n? ọmọ bàbá Lagege ni wọ́n. Darul Irshad wal Isaadi lórílẹ̀, ọmọ ta làwọn ọmọ kéwù bẹ̀. ọmọ bàbá Lagege. Markazu Nurul Islam Lagege, ọmọ ta làwọn ọmọ kéwù bẹ̀. ọmọ
Sẹlẹ́mì lójókòrò ọmọ tala ọmọ kéwùbẹ̀ ọmọ bàbá Lagege Markazul Amani mu'assisu mufti diyar bàbá wọn ní kíjìta àwọn ọmọ ọbẹ̀ ọmọ ta ni wọ́n ọmọ bàbá Lagege bàbá wa mufti gẹ́gẹ́ ọmọ ta ni wọ́n ọmọ bàbá Lagege bàbá wa Sheikh Mashood Jibril Al-Ketiwi ọmọ ta ni wọ́n ọmọ bàbá Lagege bàbá ní sọ́fúà Sheikh Abdul Wahab Al-Gamawi ọmọ ta ni wọ́n ọmọ bàbá Lagege Markazu Nurul Bayan ọmọ ta ni wọ́n ọmọ bàbá Lagege Nuru wal Qalam li Mawlana Sheikh Zaituni ọmọ ta ni wọ́n ọmọ bàbá Lagege Markazu Agodi Ìlọrin ọmọ ta ni wọ́n ọmọ bàbá Lagege àwa lọ́mọ bàbá bàbá Lagege àwa lọ́mọ bàbá wa Lagege ẹni tí ó bá mọ àdáde wa ó wà àwa lọ́mọ bàbá wa Lagege Markazu Ulumi Lotubu li Mawlana Sheikh Zawbani ọmọ ta ni wọ́n ọmọ bàbá Lagege Ulumu Talagbado wọ́n Dr. Abbas Alfagba ọmọ ta ni wọ́n ọmọ bàbá Lagege Markazu Lejigbo ọmọ ta ni wọ́n Markazu Diya'il Ulum ti bàbá wa Sheikh Zakawi ọmọ ta ni wọ́n ọmọ bàbá Lagege ilé kéwù tiẹ̀ náà tọ́ dálẹ̀ táyé ò tí ì máa tó sì jáde Markazi ọmọ kéwù rẹ̀ ọmọ ta ni wọ́n ọmọ bàbá Lagege àwa lọ́mọ bàbá wa Lagege àwa lọ́mọ bàbá wa Lagege ẹni tí ó bá mọ àdáde wa ó wà àwa lọ́mọ bàbá wa Lagege ẹni tí ó bá mọ àdáde wa ó wà àwa lọ́mọ bàbá wa Lagege. bàbá wa Al-Ilawi nítòsí wáyà yìí ọmọ kala ọmọ kéwù wa ọmọ bàbá Lagege èmi lọ́mọ bàbá wa Lagege èmi lọ́mọ bàbá wa Lagege èmi lọ́mọ bàbá mi 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 Lagege ẹni tí ó bá mọ mi jáde wá wò mí èmi lọ́mọ bàbá mi Lagege ṣé wàá dá àwọn bàbá Lagege èmi lọ́mọ bàbá mi Lagege. wa ọmọ bàbá Lagege ni wa àmọ́ wọ́n stamp ẹ̀ láwọn kan lórí pé ìwọ mẹ́jọ mọ bàbá Lagege ẹni tí wọ́n wá fún tí wọ́n dẹ̀ authorize ẹ̀ pé máa jẹ́ bẹ́ẹ̀ ó yẹ ti ẹ̀ tún gbé pẹ́ẹ́lí tẹni tó gbà yìí pé automatically gbogbo wọn mọ́kànlá bàbá Lagege ni wọ́n lẹ́yìn tó dúró tán lẹ́yìn tí ò rí bẹ̀yẹ tí ò rí Sheikh Adama lọ́ta tí ó sì rí ààyè Sheikh Adama ní ààyè tó wó máa bá ṣọ̀tá ẹni tí ó bá jókòó yìí ni kó ṣe pẹ̀lẹ́ o má jẹ́ ọmọ kíni ọmọ òsè tí wọ́n ń kó pọ́npọ́ bá ń mú rẹ̀ má jẹ́ bẹ́ẹ̀ bọ́ ọba ti jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn rọra fi tàwọ̀ àti àpọ́nlé rọra gbé bàbá Lagege kúrò lára rẹ̀ wọ́n wá gbé tó bá ṣe déédéé bẹ́ẹ̀ wọ́n gbé síbẹ̀ látara bẹ́ẹ̀ kọ́lọ̀n kó bá ṣàlékún ìkẹ́ bàbá Lagege bàbá Lagege tàná Ọlọ́run bá wa foríjì wọn bá yọ́nú sí wọn bàbá Lagege tòní Ọlọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn bá wa ṣàlékún àlàáfíà fún wọn gbogbo ẹni tí ń jẹ́ àbúnáwò Sheikh Adam rijalu wa nisa Ọlọ́run bá wa ṣàlékún dáadáa wọn.